gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kó má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. káàdì kóróbá o káàdì sùkú Kádàdí mọ́lẹ̀ o, bẹ́ẹ̀ ni tọ́jú sọ́kọ, kẹ̀kẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. bẹ́ẹ̀ ni Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà ọmọ. Gbàgede Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Títọ́ lájà àṣà ni o Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn o. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Títọ́ lájà àṣà ni o Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Ìró àti bùbá alábàǹkádà abetí ajá nínú ìmúra àṣà Yorùbá ni mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín nílà tó ń ti wọ̀ oòrùn lónìí wípé ẹ mà káàsán nílùú Ẹgbàmọlíṣà bí agbóǹgbò àkàlà, gbogbo ẹ̀yin ọmọ erin jogun ọlá, gbogbo ẹ̀yin ọmọ àjànàkú bìrù gbàǹgbà ẹ káalẹ́ ẹ káàsán o. Ẹ jẹ́ ń sọ pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀, a ní bí gbogbo tẹ́ ti ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ ayélujára, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ aníyìkáyé Facebook, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ ayélujára YouTube ti yeyegbagedeasa TV lórí YouTube pátápátá ni mo kí wípé ẹ mà kú dédé àsìkò yìí. Yeyegbagedeasa Mojísọ́lá Àjàyí ló kọ mi, àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfèdí sínú kóúnjẹ ahùn, èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú màá sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo ti lé ti ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ní mí ọmọ àfi ìbàràpẹ̀lẹ̀ ọ̀rọ̀ tapá titan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlé àpòwọ́ gàgàrà kíkọ lérò àgbè ní ìdájà wa. Lónìí a máa túṣu désàlẹ̀ kòkò lórí ohun tá à ń bá bọ̀ láti ìjẹjọ. Ẹ ṣá mọ̀ pé ètò yìí ìṣínilétí àṣà káfàṣà ṣínilétí òun ló wà fún ìgbélárugẹ àṣà tiwantiwa, nítorí bá méjì kọ́ kó má bàa parun ni orò tá à ń ṣe èyí tá à ń lọ́mọdé sẹ́yìn ń di ẹ̀ irú orò bẹ́ẹ̀ ò ní pẹ́ parun. Daniel ṣáà máa wò mí lójú rètérètè. Lónìí á tẹ̀síwájú nípa èèwọ̀. Kí ni ń jẹ́ èèwọ̀? Ìyàtọ̀ wo ló wà láàárín èèwọ̀ ìdílé àti èèwọ̀ òrìṣà? A máa lálejò lórí ètò yẹn náà ṣá mọ̀ pé tẹ́lẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àlejò la máa ń gbà, bá ṣe ń gbọba aládé lálejò là ń gba ìjòyè pàtàkì lálejò, là ń gbọ́ oríṣiríṣi àwọn ọ̀tọ̀kùlúùlú lálejò tí wọ́n mọ̀ nípa àṣà, torí pé ẹni tí ó bá mojú ògùn nípa bìnírè bẹ́ẹ̀ là ń gba babaláwo lálejò lórí ètò yìí látijọ́ tipẹ́tipẹ́ gan-an ni. Àmọ́ lónìí àárín bá a ṣe ń rìn tẹ́lẹ̀, àlejò ń bẹ lórí ètò lónìí, nígbò bá tá oko á mú ọ wọlé. Bó o ti ń pè mí mò ń jẹ́ etí mi ò di fẹ̀mú kọ̀mándà, ó ṣeun. Obìnrin ló ń ké sí obìnrin kàkà tí kágbó èṣù láyà. Lónìí lórí ètò gbàgede àṣà mo sọ fún yín látẹ̀yìnwá, wọ́n ní èèwọ̀ lèèwọ̀ ń jẹ́, kò sí bó ṣe lè kéré tó. Èèwọ̀ lèèwọ̀ ń jẹ́, má ṣe é, má rú lóògùn ẹrù. Bẹ́rù bá kéré tíntínní, béèyàn bá rù á mọ̀ pé òun ro nǹkan o. Nítorí pé pàtàkì ní èèwọ̀ ìdílé nílẹ̀ Yorùbá ni mo wí. Mo ní lẹ́yìn ìgbéyàwó, pọ̀pọ̀ ṣìṣì ìgbéyàwó, ìtọ́jú abiyamọ ṣe pàtàkì, ìtọ́jú ìyá ọlọ́mọ náà ṣe pàtàkì. Pàtàkì sì ní èèwọ̀ ìdílé nílẹ̀ Yorùbá, nítorí pé láyé àtijọ́ ó ní báwọn àgbà àtijọ́ ṣe máa ń ṣe é. Béèyàn bá bímọ yóò wọ èèwọ̀, bó jẹ́ ọlọ́jọ́ méje bó sì jẹ́ ọlọ́jọ́ mẹ́sàn-án, bí wọ́n bá ti ń ṣe nínú ìdílé wọn iná ni ó ṣe ṣe. Ẹlòmíì sì rèé èèwọ̀ ti dèpè, kódà ó ti dègún nínú ìran wọn pé
ẹni tí ò bá ṣe báyìí o báyìí ní ò rí. Òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń Ọlọ́run má jẹ́ ká ṣàgbákò èèwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ń lùgbàdì èèwọ̀ yìí tí wọ́n bá lọ sájò tí wọn ò tiẹ̀ mọ èèwọ̀ tí abiyamọ ń wọ̀ nínú ìdílé wọn. Òun la fi ní nínú àṣà Yorùbá ká ṣe ìṣínilétí ẹ̀, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni ètò tó ń ṣí wa létí ọ̀hún rè, ṣé ẹ gbàgbé àwọn ìdílé tá a ti dé sẹ́yìn. Òròlú mo níyọ̀ mo jàtẹ́, mo lépo nílé mo jẹ lámi ní funfun. Àwọn ọmọ ìdí onígbẹ̀ẹ́tì ńkọ́, ṣé ẹ gbàgbé ìyẹn náà. Àwọn olúòjé ńkọ́, ṣé ẹ gbàgbé ìyẹn náà. Àwọn ìlọ̀kọ̀ ńkọ́, ṣé ẹ gbàgbé ìyẹn náà. Ìlọ̀kọ̀ ọmọ àrélù. Àwọn olúfọ́n ńkọ́, ṣé ẹ gbàgbé ìyẹn náà. A ti dí ọ̀pọ̀lọpọ̀ ìdílé, a sì ti tú gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí èyí tá a ṣe, ọ̀rọ̀ kàǹkà pàtàkì tá a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà. Gbogbo ẹ̀ pátápátá la ti tú. Tàwọn olókùn ẹṣin ńkọ́, àwọn ọmọ ògúnyán funfun ńkọ́, ògúnyán dúdú fàlejò dúdú, ògúnyán pupa fàlejò pupa. Wọ́n ní ojú ń tiyán, nínú àwo tán ganan ojú sì ń ti àlejò rẹ̀. Ṣé rí gbogbo àwọn èèwọ̀ tá à ń wọ̀ yìí pátápátá ló tún máa ń jẹyọ nínú oríkì orílẹ̀ wa. Bẹ́ẹ̀ bá gbàgbé bá a ti ń bá a bọ̀ látẹ̀yìn. Wọ́n ní adájọ́ má tàsé asọ̀rọ̀ má yẹ̀bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù yẹn ń warí ni o. Àlejò wa ti ń bẹ lójú òpó gẹ́gẹ́ bí a ṣe sọ wípé a máa lálejò lórí ètò yìí lọ́sẹ̀ yìí, nítorí pé bá a ti ń ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n ní ẹni tó bá mojú ògùn nípa bìnírè. Bàbá wa Olóyè Fakunle Oyesanya, èyí tí wọ́n jẹ́ Akodaawo ìlú Ìbèṣè, ṣùgbọ́n tí wọ́n fi ìlú òyìnbó ní New Jersey lọ́hùn tí wọ́n fi ṣe ibùgbé wọn. Wọ́n máa fẹ́ bá wa sọ̀rọ̀ nípa pàtàkì èèwọ̀ lónìí. Bàbá, ẹ kú dédé àsìkò yìí o, bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín o. Akodaawo ìlú Ìbèṣè, ṣé ń gbọ́ mi ketekete báyìí? Ohun tí yín náà ó ti láòdù dáadáa báyìí sí orí rédíò níbí. Mo ní kẹ́ ẹ bá mi kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí gbogbo àwọn aráalé o. Àṣẹ. 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 Àmín àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Bàbá mi, mo ní kí ni pàtàkì èèwọ̀? Gẹ́gẹ́ bí nǹkan tá a ti ń bá bọ̀ látẹ̀yìnwá, à ń sọ nípa èèwọ̀ ìdílé, à ń sọ nípa àwọn nǹkan tí ìyá àkókò gbọ́dọ̀ ṣe nígbà tí ó bá bímọ. Gẹ́gẹ́ bí àṣà Yorùbá ti là á kalẹ̀ pé ó ní àwọn èèwọ̀ kan tí ìyá àkókò gbọ́dọ̀ wọ̀, ìyẹn là ń bá bọ̀ látẹ̀yìn. Àmọ́ a máa yà lára ọ̀tọ̀ ní ọ̀sẹ̀ yìí. A fẹ́ wo ìyàtọ̀ tó wà láàrin èèwọ̀ ìdílé àti àwọn èèwọ̀ òrìṣà wa gẹ́gẹ́ bí àwọn ẹni oríṣàdá. A fẹ́ wo kí ni pàtàkì èèwọ̀. A fẹ́ wo ìjàmbá tàbí àkóbá tí ó wà nínú èèwọ̀. Bóyá ìjàmbá wà ń bẹ àbí àkóbá wà ń bẹ, a fẹ́ wò ó. Kí ló wá bí èèwọ̀ gangan tá à ń wọ̀? A fẹ́ wò ó. Bóyá ká kúkú máa mú un lẹ́yọ kọ̀ọ̀kan. Bàbá mi, kí ni pàtàkì èèwọ̀? Ayé wa, àwọn nǹkan tí ó lè fún èèyàn kùnà tí kì í jẹ́ kí èèyàn ó lè jẹ́gbẹ́ tàbí ṣe àṣeyọrí nínú ohun tí kò bá dáwọ́lé. Òun ni. Wọ́n dẹ̀ fi oríṣiríṣi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan, èèwọ̀ ìdílé wà, èèwọ̀ òrìṣà wà, èèwọ̀ tara ẹni ó wà, èèwọ̀ ìlú ó wà, èèwọ̀ nínú ẹgbẹ́ ó wà. Èèwọ̀ dàbí òfin tí a kò gbọdọ̀ rú nítorí pé ìyà wà. Wọn tó bá ṣe èèwọ̀ tàbí tó bá ṣe ohun èèwọ̀. Èèwọ̀ jẹ́ ohun tí a gbọ́dọ̀ tó nínú ìgbésí ayé wa. Gẹ́gẹ́ bí Fákunle wa nínú ìbàrà tó ní ọkùnrin tó ní ogun jáde, oríṣiríṣi ìdàgbòsì, oríṣiríṣi bá fi ìdàgbòsì kò bá pa gbogbo àti ohun. Ayé wa kó èèwọ̀ tí ṣọmọdékùnrin ìkọ́pa jẹ́ ọ̀rọ̀ èèwọ̀ lóṣù rẹ̀ nínú gbogbo àwọn ẹjọ́ tó èèwọ̀. Kábíyèsí Elédùmarè. Mo wá ní pé kí ni ìyàtọ̀ wo
ló wà láàrin èèwọ̀ ìdílé àti èèwọ̀ òrìṣà? Ǹjẹ́ yàtọ̀ wà ń bẹ̀ bí? Ìyàtọ̀ díẹ̀ ló wà bẹ́ẹ̀ torí pé èèwọ̀ ni èèwọ̀ jẹ́. Ìyàtọ̀ díẹ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ìtẹ́lẹ̀ èèwọ̀ ìdílé ó jẹ́ àwọn kan tí ó ti lè yọ láti ara ìṣẹ̀lẹ̀ tàbí ìṣẹ̀dálẹ̀ ìdílé tó ti èèwọ̀. Tí wọ́n jẹ́ pé ẹ tó bá ṣe irú nǹkan yẹn máa jìyà lọ́pọ̀lọpọ̀. Nínú ìdílé gbogbo ọmọ tí wọ́n bá bí nínú ìdílé yẹn àti àwọn ìyàwó tí wọ́n bá fẹ́ ní láti pa èèwọ̀ ìdílé mú láti pamọ́ gẹ́gẹ́ bí Ifá ti ṣe sọ fún wa. Ẹnikẹ́ni tó bá lè ṣe nǹkan èèwọ̀ tàbí ó jẹ́ nǹkan èèwọ̀ ìdílé ẹ̀yìn dandan ni Ifá sọ pé onítọ̀ ó láti rí ìjà. Bẹ́ẹ̀ ni Ifá ṣe sọ fún wa nínú Ifá ọ̀ṣẹ́ tùrúkàn. Ó ní ọ̀ṣẹ́ ní tí mo ṣẹ́ ní ọ̀ṣẹ́ ní iṣẹ́ ní mo ṣẹ́ ní ọ̀pẹ̀kú márùn-ún oṣù ọkọ̀ kúkú mọ́lọ́tì obìnrin. Adébáfọ́ ọlọ́wọ̀ ló fàájà ṣọ̀run ẹ̀bọ̀ ni wọ́n ló wá ṣe. Ẹ̀kíní ìjà ọlọ́wọ̀ ló kún èṣù àìlèwọ̀. Ìjà ọlọ́wọ̀ ló kún èṣù àìlèwọ̀. Ìyẹn náà fún wa pé ọlọ́wọ̀ kéré nǹkan tí wọ́n ní kọ́ máa jẹ. Ló ń jẹ. Òun ló ń jẹ. Tó lè yẹ pé gbogbo ẹ̀ kò lọ déédé. Kò ní ká ṣe kò rọ́nà gbígbà. Nígbà tó wá tún lọ bèrè wọ́n sọ pé èèwọ̀ náà jẹ bá ní kó má jẹ́ ìdílé ipò olóúnjẹ tó ń fa tó ń fa wàhálà fún. Ìfá yẹn sọ fún wa pé ká mójútó èèwọ̀ ìdílé. Tẹ́lẹ̀ èèwọ̀ òrìṣà ìyẹn jẹ́ àwọn nǹkan tí àwọn òrìṣà kórìíra sí tàbí àwọn nǹkan tí àwọn òrìṣà ò fẹ́ràn láti máa jẹ nípa ìṣẹ́ wọn. Ṣáà lè mẹ́nu bà díẹ̀ ń bẹ̀. Irú àwọn nǹkan báyìí lè ṣe àkóbá fún ènìyàn. Àwọn tó bá jẹ́ ọmọlẹ́yìn òrìṣà yẹn wọ́n láti máa pa òfin yẹn mọ́, èèwọ̀ yẹn mọ́. Èèwọ̀ yẹn mọ́. Ẹ jẹ́ ká wò fún àpẹẹrẹ irú àwọn tó jẹ́ ọlọ́pàá bíṣọ̀pù náà àwọn ọlọ́pàá lóayé wọn ò gbọ́dọ̀ máa lo ọkọ̀ pupa àbáṣọ pupa. Nítorí nínú òfin ọ̀kan Ifá ní gbólá ní mọ́ta mẹ́rẹ̀ òjò bá balùwẹ̀ ní pépéré tètè. Tí wọ́n fún òkú tó amòfin tó sàlẹ̀. Adébáfún lápá wọn tí lọ́ta òdòdó nílé ìtó ẹbọ ni wọ́n ló wá ṣe. Ìjẹ́ kí lóorun lé ìtó ṣuruṣuru ìjà òdòdó lóorun lé ìtó ṣuruṣuru ìjà òdòdó. Ifá ẹ̀rọ pé gbogbo àwọn tó bá jẹ́ ọmọ lẹ́yìn òrìṣà wọ́n láti máa pa èèwọ̀ òrìṣà ọmọ. Àmọ́ gẹ́gẹ́ àwọn Ọlọ́bàtálá náà àmọ́ pé wọ́n kì í mẹ́mú wọ́n kì í jájá. Ṣùgbọ́n Ifá náà tún fi yé wa ní olùkọ́ tó sọ fún wa pé arákùnrin kan wà tó ń pè ní Ọ̀gbọ́njọ́bí tó jẹ́ pé ọ̀yọ́ ọmọ ilé òrìṣà ni. Gbogbo nǹkan tí wọ́n ní kó má ṣe nǹkan èèwọ̀ tán ní kó má ṣe nínú ìdílé ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe. Nígbà tó yá àìsàn bá kọlù ló bá di pé tátórí tátófọ̀ ìkejì yọ sí lẹ́yìn. Tátórí tátófọ̀ ẹsẹ̀ ti lọ ló ti tẹ tó sùn tó tún yarọ tó wà ní pé gbogbo nǹkan ọ̀dọ́ déédéé. Nígbà tí ó wà lọ dáfá wọ́n á sọ pé nǹkan èèwọ̀ tó ń jẹ yìí òun ló fà á. Òun láti lọ sọ́dọ̀ òrìṣà lọ́gbẹ̀ẹ́gbẹ̀. Ìjọba bẹ̀rẹ̀ sí ní kọrin tó sọ pé ẹgbẹ́ tán ọ̀rẹ́ máa tẹ̀ ó ẹgbẹ́ tán ọ̀rẹ́ máa tẹ̀. Ṣé ohun Ẹ̀gbá ló fi kọ́ ni? Kẹsẹ̀ ta náà ẹgbẹ́ tán ọ̀rẹ́ máa tẹ̀. Olókùnrin ẹ̀tọ́ ní kó ṣe tó. Tó lóun ò ṣe tó. Tó wá di pé bẹ̀rẹ̀ sí ní wọ́n lọ sọ́dọ̀ òrìṣà tó wá bẹ̀rẹ̀ sí ní kí òun bá ti èèyàn. Kẹsẹ̀ náà. Ó ṣáá náà. Èèwọ̀ ìdílé àti èèwọ̀ òrìṣà ó ṣe kókó. Èèwọ̀ náà àti ìlú náà àwọn ìlú kọ̀ọ̀kan náà wà tó dé. Wọ́n ní èèwọ̀ wọn. Wọ́n ní èèwọ̀. Ó ṣe ó lè jẹ́ Ifá tí wọ́n fi tẹ ìlú yẹn dó. Ó jẹ́ pé èèwọ̀ jáde níbẹ̀ tàbí tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú yẹn tí wọn ò lè fẹ́ kí ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ mọ́. Wọ́n á ti lé gbogbo àwọn aráàlú pé látòní lọ. Nǹkan báyìí. Gbọ́dọ̀ ṣe báyìí, gbọ́dọ̀ ṣe báyìí, gbọ́dọ̀ ṣe báyìí. Bàbá wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ nínú Ifá mò ń gbọ́ ẹ fẹ́ sọ nǹkan kan ẹ ní nínú Ifá. Níbi èèwọ̀ ìlú ni mo ń sọ nísìn. Ifá yẹn ń sọ tó ní ọ̀kẹ́ gbogbo
àwọn olóde ìjó tí bá fún olóde ìjó níjọ́ ayé wọn já kóró. Bẹ́ẹ̀ ni ilẹ̀ yóò mú ohun èèwọ̀ ìgbà nípẹ̀rọ tó ẹ̀jẹ̀jẹ̀ sí ìpè lójú ilẹ̀ yóò mú ohun èèwọ̀. Nígbà yẹn sọ pé ìdìbò ẹni tí irú ẹ tí wọ́n fẹ́ dá ìdìbò fún sí àbí nígbà yẹn bá dé ní gbogbo gbọdọ̀ máa dá ìdìbò sí fáì. Kí ló máa fi bọ ifá ẹ̀ tí ò bá da ẹ̀jẹ̀ sí ifá ẹ̀ tí ò lo ẹran tí ò lo báwo ló ṣe wá fẹ́ bọ ifá ẹ̀? Tó bá fẹ́ bọ bá iwájú ifá yẹn lọ máa pa ẹ̀jẹ̀ yẹn sí. Wọ́n ti pa ẹ̀ sílẹ̀, wọ́n pa ẹ̀jẹ̀ sílẹ̀ níwájú ifá, wọn ò ní gbà sí ifá. Kábíyèsí Elédùmarè. Ó dá ẹ jẹ́ kí n tún ṣe báyìí o, ìjàmbá tàbí àkóbá wo ni èèwọ̀ ń ṣe? Ṣẹ́rí èèwọ̀ ó ṣe ìjàmbá gidi fún àwọn èèyàn gan-an. Àwọn kan máa ń sọ pé wọ́n ní èèwọ̀ kì í pààyàn. Lóòótọ́ ní apá àbìkan èèwọ̀ kì í pààyàn. Ṣùgbọ́n èèwọ̀ máa ń pààyàn. Ó máa ń pààyàn àjọ sí pé ó ń fún ni láṣọ èèwọ̀ kò ní jẹ́ kí èèyàn jẹ́gbẹ́ máa ń pa èèyàn. Ẹ jẹ́ ká wo nínú àwọn ifá kan bí ifá ti gbogbo ifá ti bó ṣe fi wa. Ká bẹ̀rẹ̀ látòrí ìró oṣù méjì. Ó ní fọmọdé kan bá ń jẹ èèwọ̀ lẹ́nìkan ò tó bá pẹ́ títí Àbí ni máa béèrè. Adébáfá ni tí bàbá rẹ̀ yóò kú tó lóun ó jogún ìyá rẹ̀. Ìyá kì í ṣe èèwọ̀ títà sí ni ẹjọ́ rẹ̀. Ifá yẹn ń sọ fún ọ pé èèwọ̀ ni kí ọmọ tó lóun fẹ́ padà ló bá ìyá ẹ̀ sùn. Èèwọ̀ ni. Àwọn ẹlẹ́dìbò náà dẹ̀ tún sọ. Ó ní àṣẹ ilé ayé ní pé a kì í ṣe ilé ayé ní pé tá a bá ṣe kí ló dìde rẹ̀ dáwọ́ ń bẹ nígbè lọ́rùn. Adébáfá rẹ̀ mọ méjìlú tó lóun ó ṣu ìyá òun lóko. Jẹ́rí nínú ifá méjèèjì yẹn kíkì wọn yàtọ̀ ṣùgbọ́n ìtàn kan náà ni wọ́n ń sọ. Ìtàn yẹn bákan náà ni. Kábíyèsí Elédùmarè. Ẹ jẹ́ kí n sáré sọ díẹ̀ nínú ìtàn yẹn. Jẹ́rí bàbá kan wà tó fẹ́ yàwó ó bímọ kan ọkùnrin. Nígbà tó ọmọ náà dàgbà ìgbà tó yá ọlọ́jọ́ dé fún bàbá papòdà. Nígbà tí bàbá kú ni arákùnrin yìí tó dẹ̀ yí tó yàwó fẹ́ ló wá sọ pé tàrà kóun kúkú mówó lọ síta kóun lọ fẹ́ yàwó ìta. Ìyá òun kẹ̀lé ó sì wà lójú ọpọ́n. Ìyá òun yìí sì gúrégé. Kóun kú ṣu lópó. Kóun máa fẹ́ ìyá òun níyàwó. Àwọn aráàlú bá sọ pé èèwọ̀ ni o pé wọn kì í ṣe bẹ́ẹ̀. Ó ní rárá o. Oníṣẹ́ ilẹ̀ bá bàbá òun fẹ́ ìyá òun. Orí kan fún òun sílẹ̀ pé nǹkan tó máa ṣe yẹn. Nígbà bẹ́ẹ̀ sì ní fẹ́ ìyá ẹ̀. Nígbà tí èèwọ̀ gbọ́ wọ́n wá sọ fún pé wọ́n sọ fún èèwọ̀ pé nǹkan yìí wọ́n ṣe nínú Yorùbá èèwọ̀ ní kí ló dé kí ló kan ti ń bẹ̀. Èèwọ̀ ní ẹ sílẹ̀ ẹ̀yin kọ́ lẹ máa bèrè lọ́wọ́ ẹ̀. Tó bá yá. Èèwọ̀ ṣáà dúró èèwọ̀ bá lọ sí ìdálẹ̀. Nígbà tí èèwọ̀ lọ sí ìdálẹ̀ àwọn aráàlú wọ́n bá lé arákùnrin àtìyẹ́ wọn lé wọn kúrò ní àárín ìlú. Ẹ̀yin ò lè bá wọn gbé àárín ìlú. Torí ẹ ti ṣe wọ̀. Ẹ̀dọ́ sí inú oko. Ibẹ̀ ló dé ìyá ẹ̀ lóyún tó bímọ kìíní tó bímọ kejì. Fún ìyá ẹ̀ bímọ mẹ́ta fún un. Ìyá ẹ̀ bímọ mẹ́ta fún un. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń lọ sáàárín ìlú bóyá lọ rajà yó àbí láti lọ pọnmi lódò. Àwọn aráàlú wá rí nǹkan pé ẹ wo ẹni tó sọ pé nǹkan ìwọ̀ ló ṣe òun kọ́ ni ìyá ẹ̀ ti bímọ fún yẹn. Tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ o. Wọ́n ṣáà sọ oríṣiríṣi. Nígbà tó yá lẹ́yìn ọdún pípẹ́ ìwọ bá ti ìdálẹ̀ yìí. Nígbà tí ìwọ dé tó wà lọ bá wọn ó ní ẹ̀gbọ́n arákùnrin tán ní ó fẹ́ ìyá ẹ̀ jọ sí nǹkan níbo ló wà. Wọ́n bá ṣe òbí tó wà ìwọ tó bá lọ sí ibẹ̀. Ìwọ bá nu àdó sínú gbogbo ìkòkò tí wọ́n pọnmi sí. Nígbà tó nu àdó gbogbo yẹn gbẹ. Omi ti kúrò ń bẹ̀. Omi gbẹ sí gbogbo ìkòkò yẹn. Tó bá tún lọ sóko níbi tí arákùnrin yẹn ti roko ó nu àdó sí lọ́fun gbogbo ọ̀fun ẹgbẹ́. Omi òǹgbẹ́ wá bẹ̀ ti gbẹ́ tó bá lọ nígbẹ́ fún lọ mú mi. Nígbà tí wọ́n máa wo gbogbo oníkòkò kò sọ nínú gbogbo ìkòkò mọ́. Ìyá bá sọ pé kí kan náà ọmọ kó lọ pọnmi wá. Kó lọ pọnmi. Ó
ó tó dé odò débẹ̀. Nígbà tó bá ti ìkòkò bọ́ ní omi pé kò wọ́n ni ìwọ bá sún kòkò yẹn síwájú sínú omi. Ọmọ yẹn bá wọnú omi pé kò mú kòkò yẹn. Ọmọ tẹ̀lé. Ìwọ bá fà á lẹ́sẹ̀ tó bá tẹ̀lé ẹ̀ mọ́ nù. Ló bá kú síbẹ̀. Nígbà tí wọ́n rí nílé, wọ́n bá ń tó kejì. Ó lọ wo ìkejì ẹ wá. Nígbà tí ẹ náà débẹ̀, ìwọ tún ṣe bẹ́ẹ̀ fún yẹn náà. Ìkẹta bẹ́ẹ̀ náà. Nígbà tí wọ́n wà ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta, ìjọba ní àkẹ́kọ̀ọ́ lọ wo kí ló ṣẹlẹ̀. Táwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ. Kò rá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìkòkò lórí omi. Ìjẹ́kọ̀ òun bọ́ sínú ọgbọ́n ìkòkò, òun bá sọ ọ́n lẹ́sẹ̀. Èèwọ̀ wọ́. Bàbá inú ti ń di pé òun tó fẹ́ bẹ nínú ọkàn ó bá jẹ́ ọ̀rẹ́ pé ìkòkò wọn fojú wọn hàn kàn. Nígbà tó ń lọ máa dùdù kò bá nǹkan kan ìkòkò lórí omi. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin bá lọ, àwọn márààrún. Ìwọ bá tẹ́ sókè, àwọn márààrún wá lè fò sórí omi. Ìwọ wá lọ sáàrin ìgboro, ó wá lọ bá jù ní wọ́n lọ sí oṣù pé kankan ṣẹlẹ̀ níbẹ̀, wọ́n lọ síbẹ̀. Nígbà tó débẹ̀, wọ́n bá òkú àwọn márààrún lórí omi. Àṣé ìwọ máa ń béèrè. Ìwọ máa ń béèrè. Tí bá fi ẹjọ́ rẹ̀. Báyọ̀ sọ pé ìwọ. Bàbá tó ṣe fún wa. Ó pọ̀. Ó pọ̀. Kí. Nígbà tí olóṣèlú ìlú rẹ̀ tó dáyé ayé, ó fi èèwọ̀ jọba. Ó lọ kàn ṣẹ́. Ó ní alágbàwọn lójú ló lọ fún ọgbà borí. Ìní ìrìnàjò ló fi ilé ẹ̀fẹ́ yìí. Ṣé gbogbo ìdààmúdì ní ṣẹ́ẹ̀kì méjì Adébákú Olódùmarè àgbọ̀ nígbà tó ti ayé ayé tó fi ìwọ̀ ìjọba. Ọmọ aráyé fẹ́ ilé ayé tán, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ ìwọ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kú. Wọ́n wá lọ bèrè ìwò lọ́wọ́ Ọ̀rúnmìlà pé èṣe tí wọ́n fi ń pa wọ́n. Ọ̀rúnmìlà ní ikú gbọ́ o, èèwọ̀ ni. Èèwọ̀ ló ń pa wọ́n. Ẹ jẹ́ n tún ṣe báyìí. Pípa èèwọ̀ mọ́, ǹjẹ́ ó ní oore tó lè ṣe ẹ̀dá pé yèyé gbàgede àṣà èèwọ̀ ìdílé yín tàbí èèwọ̀ kan o, wọ́n ní èèwọ̀ wà o, mo wá ń pa mọ́, mo ń pa èèwọ̀ yẹn mọ́, mi ò ṣe é, ǹjẹ́ ó lóore tó máa ṣe mí bí? Oore tó wà nínú pípa èèwọ̀ mọ́ ó pọ̀. Àkọ́kọ́ náà, tí a bá pa èèwọ̀ mọ́, a jẹ́ kí torí àwọn nǹkan tó ta ìgbà sẹ́yìn nígbèsí ayé wa tí a bá pa á mọ́ èyí àgbẹ̀ sí ìlọsíwájú. Ẹni tó bá fẹ́ tó fẹ́ pẹ́ tó fẹ́ tó fẹ́ tán dandan ni ó láti pa èèwọ̀ mọ́. Ó láti pa èèwọ̀ mọ́ torí èèwọ̀ ìjẹ́ kéèyàn ó lè tọ́jọ́. Nínú ìta fún ó lè tuntun Adéwáfá gbàgbà mẹ́rìndínlógún wọ́n rí àmì ẹ̀fẹ̀ wọ́n lọ nínú orí oko orí atọ́. Wọ́n ní kí wọ́n rúbọ tí wọ́n sì pa èèwọ̀ mọ́ wọ́n ka àpọ̀ èèwọ̀ fún wọn. Tọ́ máa ṣe báyìí. Ìbẹ̀rẹ̀ náà ti sọ fún wa pé wọ́n ní àgbà níjọwọ́ mi, àgbà níjọwọ́ rẹ̀, àgbà kì í wí fún ni tẹ́lẹ̀ kó tó kan ni. Àgbà kì í wí fún ni tẹ́lẹ̀ kó tó kan ni. Tó bá fẹ́ tán, tó fẹ́ dàgbà, tó fẹ́ darúgbó, ó láti pa èèwọ̀ mọ́. Kábíyèsí Elédùmarè. Tí a bá tẹfá nígbà tí wọ́n bá ta ìlú fún wa, má ṣe lè. Nígbà tí a bá ṣe lọ́jọ́ ní ìgbésí ayé wa. Ó dáa. Bóyá kí n wá béèrè tó gbẹ̀yìn kí n tó ṣí ojú òpó lẹ̀ fáwọn èèyàn láti máa pè. Ìbéèrè tí màá béèrè tó gbẹ̀yìn ni pé kí ni Ifá sọ nípa èèwọ̀ gan-an? Ṣé gbogbo ènìyàn ló gbọ́dọ̀ pa èèwọ̀ mọ́ àbí a ti ní àwọn kan tí òrìṣà dá tí wọ́n gbọ́dọ̀ pa èèwọ̀ mọ́ ni? Ẹ̀yin ará ilé nọ́mbà kan ṣoṣo ni màá pè tẹ́ máa pè sí lónìí kí bàbá wa tó tí wọ́n bá ti dáhùn ìbéèrè tó gbẹ̀yìn yìí tán kẹ́yìn ará ilé ó pè. Torí lórí nọ́mbà kejì 0817 ni àlejò wa wà láti ìlú New Jersey ní ìlú òyìnbó. Ṣé Amẹ́ríkà kọ́ nù bàbá wa? New York ibẹ̀ ni àlejò wa ti ń bá wa sọ̀rọ̀. Ẹ rí i pé èbó ti ṣayédẹ̀rọ̀ lèmi ṣe máa ń sọ wípé ọ̀làjú ò báyé jẹ́ ó táyé ṣe ni. Àwa ni ká má fọwọ́ rọ́ àṣà wa tì sẹ́yìn ká má máa parọ́ mọ́ làjú. Bàbá wa
mo ní kí ni Ifá sọ nípa èèwọ̀, ṣé Ifá sọ pé gbogbo wa ni ká pè èèwọ̀ mọ́ ni àbí àwọn kan wà tí wọ́n dá yàtọ̀ tẹ́ pé àwọn yẹn ló kàn lè pè èèwọ̀ mọ́ àwa tó kù à nídìí láti pè èèwọ̀ mọ́. Gbogbo ènìyàn gbogbo ọmọ ìgbà tó yẹ kó pa èèwọ̀ gẹ́gẹ́ bí Ifá tí mo sọ lẹ́ẹ̀kan pé nígbà tó lóṣù máa ń dárí ayé ó fi èèwọ̀ pa ó jọba èyí túmọ̀ sí pé gbogbo ènìyàn ní láti pa èèwọ̀ mọ́ gbogbo nǹkan tí a bá mọ̀ pé ilé ìta bá ti lè mú ìpalára bá wa àbí bẹ́ẹ̀ lòdì ìjọba ní kárí àtò ká má ṣe é. èèwọ̀ ó ṣe wà yẹn ẹnìkan ló ń jẹ èèwọ̀ nọ́mbà míì ẹ̀sọ́ ẹ̀ ó máa ń fa àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹ bá wọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ìpè ti wà ń bẹ̀, ẹ jẹ́ ká wo ẹni tó wà lórí ìlà. Ẹ̀ló àlejò wa, ìpè ti wà ń bẹ̀, yín náà ẹ dúró sórí ìlà, ìpè ti wà ń bẹ̀, ẹ jẹ́ ká wo ẹni tó wà lórí ìlà pẹ̀lú wa, kí ni wọ́n fẹ́ bi yín. Ẹ̀ló, ẹ káàsán o, kí lorúkọ yín, ibo lẹ ti ń pè wá, ẹ bá mi gbóhùn sókè dáadáa. Àṣẹ. Sábàdà ní ẹlù fún Mọ̀dákẹ́kẹ́ ló ti wá. Àlejò wa ń bẹ lórí ìlà báyìí, kí lẹ fẹ́ bi wọ́n o. Àṣẹ. Àṣẹ. Àṣẹ, kí lẹ fẹ́ bi wọ́n. Kí ni ìyàtọ̀ àṣà àti ẹ̀sìn? Ọ̀rọ̀ ọjà. Ẹ ṣeun. Bàbá wa Olóyè Fakunle Oyesanya Akọda Awo ìlú Ìbèṣe Ìkòròdú, ṣé ẹ ṣì wà lórí ìlà? Ṣé ẹ gbọ́ ìbéèrè yẹn? Ẹ gbọ́ dáadáa. Ìbéèrè yẹn sọ pé kí ni àṣà àti ẹ̀sìn, jẹ́ ẹ̀sìn nípa tó ń kó nínú àṣà wa. Ìbéèrè àwọn tí wọ́n pè wọlé nù, ìbéèrè kan nìyẹn. Ṣé ẹ máa dáhùn ẹ̀? Mo ní ọ̀rọ̀ ọjọ́ mi nítorí yẹn fẹ́ kẹnu díẹ̀ o. Kẹ́kàn yan lérèfé torí àwọn ìpè ń wọlé o. Ní ẹ̀sìn wà. Ẹ jẹ́ ká gbé. Ìpè míì tún ti wà, ẹlòmíì tún ti wà lójú òpó, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n fẹ́ bi wá. Ẹ̀ló, kí lorúkọ yín, ibo lẹ ti ń pè wá? Orúkọ mi ni Ọlásùnkànmí. Ọlásùnkànmí láti bo? Bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè pé kí ni èèwọ̀ àwọn Ọlọ́bàtálá? Kí lè wọ àwọn Ọlọ́bàtálá? Wọ́n ti sọ, wọ́n ní Ọlọ́bàtálá ò gbọdọ̀ mẹ́mu, wọ́n ti sọ lẹ́ǹkan. Ó dáa, ẹ jẹ́ ká tún bí àlejò wa. Bàbá wa Olóyè Fakunle Oyesanya Akọda Awo ìlú Ìbèṣe, wọ́n ní kí ni èèwọ̀ Ọlọ́bàtálá? Mo sọ lẹ́ẹ̀kan, Ọlọ́bàtálá kì í lọ ni wọ́n kì í ṣe ẹ̀jọ̀, wọ́n kì í ṣe àti, wọ́n kì í gbajá, wọ́n kì í ṣe ẹ̀tọ́ tú. Sọ lẹ́ẹ̀kan, ìjẹ́ tó jẹ́ pé ó ti gbé tó ti yarọ. Ilé Ọlọ́bàtálá ni ọjọ́ bí jẹ́ gbogbo nǹkan tó ní ó máa jẹ ẹni tó mú ajá ó jẹ gbogbo nǹkan tí ó gbé ìwọ Bàtálá ló jẹ tó fi di pé ìkéjọ sí lẹ́yìn tí ẹgbẹ́ tó lọ. Ẹ̀rẹ́ lè fi báyìí tó bá jẹ fún ẹ̀wọ̀ ó lè dá ẹ̀sẹ̀ ẹ̀rí pé àwọ̀ tó máa wà lára ẹ̀ àwọn tó bá rí sí àwọ̀ ara wọn nítorí tó tó ṣe fún lẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀dọ́ tó rí màlàmàlà tó fún àwọn tó jẹ́ pé bóyá àwọn náà ṣe ìwọ̀ àti bóyá ìgbà tó fi wọn ló jẹ́. ló ti jẹ́ ìwọ̀ ni nípa irú ìgbọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ Ọlọ́bàtálá ti pẹ̀lú ẹ̀kọ́ wọn tẹ́lú wọn jájá wọn lè ń jẹ ìṣúná ìgbẹ́. Mo fẹ́ kẹ́ ẹ sì wà lórí òpó síbẹ̀, ẹ má bínú. Ẹ̀ló, ta ló wà lójú òpó? Kí lorúkọ yín, ibo lẹ ti ń pè wá? Ẹ gbóhùn sókè dáadáa, kí lorúkọ yín, ibo lẹ ti ń pè wá? Babátúndé láti Àṣérò. Àlejò wa ń bẹ lórí ìlà pẹ̀lú wa, kí lẹ fẹ́ bi wọ́n?
Eewọ Alárédè. Ṣé èèwọ̀ kan ń bẹ tí wọ́n ń pè léèwọ̀ alárédè ni? Èmi ò gbọ́ rí o, bóyá ká béèrè lọ́wọ́ àlejò wa. Tó bàbá wa wọ́n ní kí ni èèwọ̀ alárédè? Eewọ alárédè, èmi náà ò gbọ́ eewọ alárédè. Èmi náà ò fẹ́ gbọ́ rí. Tó bá jọ wọ́n bí ìgbéyàwó, àti ọkọ àti ìyàwó ni wọ́n ń láti mọ èèwọ̀ wọn. Nítorí bá wọ́n sọ, ó ní ta èèwọ̀ fún mi, kí n ta èèwọ̀ fún ẹ. Adébá fún ọ̀gẹ̀rẹ̀ ilẹ̀ ìgbé máa yà níyàwó. Tó bí ọkọ àti ìyàwó lọ́jọ́ ni wọ́n láti mọ èèwọ̀ ara wọn. Kí nìkan tí mo lè ṣe tí ò ní ṣe ẹni, kí nìkan tí mo lè ṣe tó lè ṣe ẹni. Ṣùgbọ́n pé èèwọ̀ alárédè kan wà ní ìgbàgbọ́. Kò sí. Lẹ́yìn ara lè fi máa bá wa dá sí ètò iṣẹ́ mọ̀ pé yèyé gbàgede àṣà nìkan ló ń dápa tó ń dákún láti bí ọ̀sẹ̀ bíi mélòó tá a ti ń bá bọ̀ lórí ọ̀rọ̀ èèwọ̀. Ẹ pè wọlé kẹ́ ẹ béèrè ìbéèrè yín lọ́wọ́ bàbá wa Akọda Awo ìlú Ìbèṣe Ìkòròdú torí pé wọ́n ní ẹni tó mojú ògún ní pa bìnírè. Bàbá òwe Yorùbá kan sọ wípé wọ́n ní èèwọ̀ kì í pa ni pé í máa pọ́n ni láṣọ ni. Ṣé bẹ́ẹ̀ lórí? Ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ kọ́. Ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ni wípé tí èèyàn bá ń ṣe ìwọ̀ àbí tó bá ń ṣe nǹkan ìwọ̀, ó máa ń fa àkóbá bá ìrìn àjò ẹ̀dá láyé. Nígbà tí máa ń fa kí èèyàn máa ṣẹ̀jẹ̀, ó máa ń fún ni láṣọ. Ìrìn àjò tó yẹ kẹ́lò sí fún ìwọ̀n ọdún bíi méjì, ọdún mẹ́wàá, ogún ọdún, ó sì lè wà lẹ́nu ìrìn àjò. Pẹ̀lú bẹ́ẹ̀ èèwọ̀ ló ṣe lẹ́yìn àkejì ó pààyàn gẹ́gẹ́ bí mo ti sì. Bẹ́ẹ̀ni. Nínú báyẹn ẹ̀rí pé èèwọ̀ ó pa àti bàbá àti ìyá àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó pa wọn. Nínú ọ̀gbà ọ̀jẹ́ gẹ́gẹ́ bí mo ti sì níbẹ̀ náà Olódùmarè dá ilé ayé. Ẹnìkan tún ti wà àlejò wa, ẹnìkan tún ti wà lórí ìlà pẹ̀lú wa. Ẹ ló kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá? Ẹ ló kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá? Àlejò kan ẹnìkan tún ti wà lórí ìlà. Ẹ ló kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá? Ẹ ló kí lórúkọ yín bọ́lẹ̀ tí láti Ọbántòkò. Bàbá Ìgọ̀lọ̀ kí lẹ fẹ́ bí àlejò wa? Àlejò wa wà lórí òpó láti ìlú Amẹ́ríkà. Lórí àwọn oníṣègùn pé ṣé ifá kan sọ̀rọ̀ nípa oníṣègùn? Òdà ẹ jẹ́ á bi àlejò wa. Ẹ ṣeun. Bàbá wa wọ́n èmi gbọ́ èmi á tún sọ fún yín. Wọ́n ní ṣé ifá kan tiẹ̀ sọ̀rọ̀ nípa àwọn jáwéjágbò tó jẹ́ oníṣègùn pé ǹjẹ́ èèwọ̀ kan wà tó yẹ pé oníṣègùn o gẹ́gẹ́ bí jáwéjágbò oníṣègùn bílẹ̀ kò tiẹ̀ gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ fọwọ́ kàn. Ìbéèrè tiwọn nìyẹn. Jẹ́rí àti oníṣègùn ẹ̀sọ́ ṣègùn ìṣẹ̀ṣẹ̀ náà ló ṣe. Bẹ́ẹ̀ ni. Nítorí pé ẹni tí a mọ̀ tó kọ́ wa ní ewé tó kọ́ wa ní ètò ìbílẹ̀ ọ̀sán oríṣà yìí kí wọ́n ẹ̀sìn oríṣà jẹ ní. Tó gbogbo ìgbọ́ tó bá jẹ́ ìwọ̀ tó jẹ́ ìwọ̀ ọ̀sán ẹ̀rọ láti pamọ́. Wọ́n ti bá àwọn ìwọ̀ fún ọ̀sán láti ìwọ̀ tuntun kù. Àwọn èèyàn ti ń fi ó dàbí ẹni pé àtẹ̀jíṣẹ́ ni àwọn èèyàn wá fi ránṣẹ́ nísìnyí. Àwọn kan ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ o. Wọ́n ní kí ló bí èèwọ̀? Ẹnìkan ní kí ló bí èèwọ̀ lára àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n ń fi ránṣẹ́. Bóyá wọn ò rí bí pè wọlé. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ àlejò wa pé kí ló bí èèwọ̀? Bẹ́ẹ̀ ni. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ìgbà tó jẹ́ pé tó ti fa àkóbá tàbí ìjàmbá fún àwọn èèyàn yálà nínú ẹbí ni àbí nínú ìdíjú òfin tí ìṣẹ̀lẹ̀ ń kó
nítorí kí nítorí pé àwọn ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀. Ìgbà míì wà sí pé àìsàn òun ti jẹ ìwà ìkà. bẹ́ẹ̀ ni Ìwà àfojúsí. bẹ́ẹ̀ ni Ìjàmbá sì sàn ìgbàlẹ̀ àwọn bàbá wa ó ń bí èèwọ̀. ní ẹ̀rí tó bí èèwọ̀ ní ayé òde òní. A máa rí àwọn ọmọ ọmọ tó yẹ kí wọ́n gbé ajé ní ìyàwó wọn olórí lórí. bẹ́ẹ̀ ni Ìjẹ́ pé ìwọ ni nílẹ̀ Yorùbá. ọba òbí tó méjì náà fún ọwọ́ ṣe wọ́n lè fẹ́ kókò sí. kò sí ohun tó ṣẹlẹ̀. Ìtura múlò wọn. ẹnìkan tún Ìwọ ń bọ̀. bẹ́ẹ̀ ni èèwọ̀ ń bọ̀ kò ì dé. Nínú ipá kan nínú ọ̀bà òkúta, ó ní báyé bá jẹ wọ́n láyè ìwà ìbàjẹ́ ni wọ́n ń kù. Adúlágbó ní ìjẹun àfikún tó mọ àwòsàn tó rò wọ́n kò sì rí òun mọ àwòrò. ó dá ẹ jẹ́ ọjọ́ ti lọ àkókò ti lọ aago méjì ti fẹ́ lù gẹ́gẹ́ bí a ṣe máa ń mú ètò yìí wá sí ìpamọ́ ṣùgbọ́n mo fẹ́ fi ìbéèrè yìí káàdì ẹ̀ lẹ́nìkan tí àtẹ̀jíṣẹ́ ó ní màmá wa èmi fẹ́ràn láti máa sin ajá o àmọ́ wọn kì í dàgbà wọ́n máa ń kú ni wọ́n máa ń kú wọn kì í dàgbà gbogbo ìgbà ló sì fi gbogbo owó kó ajá jọ ní fi ń sìn pé ṣé kì í ṣe èèwọ̀ ni ó ń dà òun láàmú yìí. ẹnìkan ó ti àtẹ̀jíṣẹ́ pé òun fẹ́ràn láti máa sin ajá o àmọ́ wọn kì í dàgbà gbogbo owó tóun ti run lórí ajá ṣe ni wọ́n máa ń kú òun sì máa ń fi owó kó àwọn ajá jọ ni ṣùgbọ́n wọn kì í dàgbà wọ́n máa ń kú ni pé ṣé kì í ṣe pé èèwọ̀ ló ń da òun láàmú. Gangan. Bẹ́ẹ̀ ni ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àkókò ti lọ ẹ jẹ́ ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé a pè yín ẹ jẹ́ wa láti odidi ìlú New Jersey a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bá a bá tún pè yín lọ́jọ́ míì ṣé ẹ máa bá wa fààyè lẹ̀ láti wá sórí ètò ìṣá. ẹ ṣeun. Ọ̀rọ̀ pọ̀ tí ó yẹ ká sọ sí. Ó dáa a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ nígbà bẹ́ẹ̀ ni ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ púpọ̀ mo ní ká kóró ká kọ́fà ká sì kó ń tàbà ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ Sweet FM ẹ ṣeun ipá ò ní pín yín ọlọ́wọ́ bọ́tìnì wa ò ṣeun lọ́pọ̀lọpọ̀ bàbá wa ẹ́dí àìná ẹ ṣeun ẹ kó wa jẹ̀pẹ́ bàbá wa Sínítọ̀ Ọ̀nàlápọ̀ Ọbádára ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé ẹ ṣeun o ipá ò ní pín yín Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi díẹ̀ látún yín jẹ ń bẹ̀ lónìí á tún jẹ mùkúntùn ẹ̀ lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ó dàbọ̀.